last week tí mo gbàdúrà Olúwa sọ fún mi wípé Nàìjíríà ti ṣẹ̀ òun. Olúwa ní ìyà ẹ̀ṣẹ̀ Nàìjíríà ní Nàìjíríà ń jẹ. Olúwa ní ó ti ṣẹlẹ̀ rí. Nígbà tí mo parí write up yẹn, Olúwa lòun á tú àwọn ọmọ yìí sílẹ̀ o. Olúwa ní ṣùgbọ́n kí Nàìjíríà fúnra ẹ̀, gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, kí gbogbo wọn tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ látọ̀rí pírẹsidẹ́ǹtì, kí wọ́n kéde, kí gbogbo wọn wá òun, kí gbogbo wọn submit ara wọn pé òun nìkan lọ́lọ́run, kò sí alágbára. Kàkà bẹ́ẹ̀ ṣẹlẹ̀ bọ́ síta o, ẹ lọ máa dira gbẹ́kúdè gbẹ́kúmi gbẹ́kúfò. Ebi ò rí gbogbo gbẹ́kúfò yín o, gbẹ́kúmi gbẹ́kúdè tẹ́ gbẹ́dẹ̀gbẹ́dẹ̀ láti ọ̀sẹ̀ mẹ́rin báyìí. Ọmọ 48 wà lọ́wọ́ bandit o. Ṣé ẹ rántí wípé kì í ṣe school kan ni wọ́n yà ń bẹ̀ yẹn, torí àwa kan school kan la pè, school méjì ni o. Bàbá àgbo ẹ ní ìdí approval o, Egbe ni ẹ lò, kò ní ìdí pé ẹ ń gbà approval kẹ́ tó lo Egbe. Ẹ lo Egbe kẹ́ lọ kó wọn wá. Ẹ bá kó wọn dé kẹ́ wá sọ̀kalẹ̀ pé mo lo Egbe, mo lọ kó wọn wá. Everybody ló máa bọ yín. Everybody, èmi fúnra mi máa gún yán wá láti Èkó, máa wá gún fún yín Ìbàdàn. Bẹ́ẹ̀ nítorí pé Egbe yín yẹn màá mọ̀ pé ó rí yìí. Egbe tí èèyàn bá ní, ohun tí o bá ní, tí o bá di ọjọ́ ogun, ó yẹ kó lè prove ẹ̀ wípé mo ní kíní àló ṣiṣẹ́. Ogun láwa yìí, àkókò ogun, ó yẹ kẹ́ lè lò pé yes, ẹ confirm ẹ̀, àní confirm, ogun jiná. Kì í ṣe àwọn tí ò fi exist mọ́ tẹ́ máa gbé lárugẹ. Ẹni tó bá mọ̀ wípé òun ní Egbe lákòókò yìí, mo fẹ́ kó fi Egbe yẹn lọ sílé bandit, kó lọ kó àwọn ọmọ ìwà, àwọn ọmọ yìí ni o, gbogbo ọmọ 48 tó wà lọ́wọ́ bandit yẹn, ẹ lọ bá wa fẹ́ gbé tú wọn wá o. Ẹ kó wọn sí ìlú wọn báyìí, ẹ sọ̀kalẹ̀ ńbẹ̀. Fíìmù kan wà tí wọ́n ṣe láìpẹ́ yìí, kí ló lò jẹ́ Kọ́lé Oṣó. Gbogbo àwọn Egbe tí Kọ́lé Oṣó ń lò yẹn, ṣe bí n tó rí yìí ni, àbí ó rí yìí ni Kọ́lé Oṣó ṣe ń lò nínú fíìmù wípé n tó rí yìí ni pé original ni. Ó ní ó yá dìmọ́ mi, wọ́n dẹ̀ dìmọ́, wọ́n dẹ̀ fò. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin bàbá tẹ́ lè ṣe nǹkan yẹn dà. Kọ́lé Oṣó mo ló wà. Agbára yẹn wá lọ bá wa fi kó bandit àwọn ọmọ ìwà lọ́wọ́ bandit o. Ṣé bí wọ́n kàn máa dìmọ́ ẹni, ẹ dìmọ́ mi o, ẹ̀yin aláwo, wọ́n ẹ̀ kàn lọ́wọ́ ẹ̀yin ọmọ dìmọ́ mi, ẹ̀ dẹ̀ sọ̀kalẹ̀ ó di wọ̀. Ó di Ìlọrin àbíbo nílùú wọn. Òjò iná tó wá rọ̀rọ̀rọ̀. Kí la láìsọ oúnjẹ àwọn ọmọ yẹn, mi ìrò máa ń fún wọn lóúnjẹ. Màmá onímàmá tó sanra gbẹgbẹgbẹ, ó ti gbẹ tán bẹ̀. Ẹ̀yin káwálẹ̀ lágbára, ẹ bọ́ sórí afẹ́fẹ́ bí agbára yín kò, ó lè jí òkú dìde. Òkú nìkan ló lè jí ni, kò lè mú bandit. Ṣé kò lè mú bandit? Sọ́kù yín ò lè mú bandit. Ẹ̀yin tẹ́ lérí kọ́tẹ́wé ń jẹ́, ẹ̀yin tẹ́ morúkọ tí egbò ń jẹ́ dà. Ẹ lè pòórá mọ́nú afẹ́fẹ́ kẹ́ lọ tún wọn lẹ̀ ni. Ṣé Egbe ó ti tán nílẹ̀ Yorùbá ni? Egbe ìyẹn ti ẹ̀dá. Ẹ̀yin Ìlọrin, ìlú tó jìnnà síná tó sún máa lò jàn náà, ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínà fa. Kí ló ṣẹlẹ̀ tí fìtínà fi wọbẹ̀? Ẹ̀yin Ìlọrin, ẹ̀yin ni wọ́n ní àyín àfà, ẹ̀yin kan wà níbẹ̀ tó jẹ́ ẹ̀rí oòrùn. Fìtínà ìlú tó jìnnà síná ni yín. Kí ló wá ṣẹlẹ̀ tí bandit tó bẹ̀rẹ̀ sí kó yín, tẹ́ bẹ̀rẹ̀ sí sáyé láyé lò? Mo bèrè, níbo ni iṣẹ́ òun yín wà? Níbo ni ẹ̀yin bàbá àfà wà? Ìlú tó jìnnà síná ti dìlú bandit o. Ẹ wo, ó ní agbára ọgbẹnu tán. Ìyálé Mósè wọ́n ti jáde, wọ́n ti díà ọmọ Adéyẹmọ Ìgbòho ṣà lórí ìwé ẹkùn tí wọ́n dá sílẹ̀ pẹ̀lú àwọn tí báńdíìtì tí wọ́n kó wọgbó lọ pé kí ni wọ́n ń dúró ṣe, kí ló sì ń dá àwọn èèyàn wọ̀nyí dúró sínú igbó. Bákan náà Kọ́lé Oṣó Egbe lọ́tún Egbe lósì, ó di kìnìún ó dẹkùn lọ́la, ó di sójà òjijì. Ṣé lóòótọ́ ni àbí sàkámàjẹ ní entertainment lásán ni? Tó bá jẹ́ pé ó rí lóòótọ́, Ìyálé Mósè wọ́n ti díà Ibrahim tẹ̀lé pé àkókò tó ẹ wò ọ̀rọ̀ yìí kì í ṣọ̀rọ̀ eré o, kì í ṣọ̀rọ̀ àwàdà, ọ̀rọ̀ tó ní agbára ni o. Torí àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ, àwọn àṣírí tí wọ́n mẹ́nu bà, àwọn alágbára ilẹ̀ Yorùbá, ẹ̀yin tẹ́ ilé gbé, ẹ̀yin tẹ́ ní kánọ́ọ̀kù, ẹ̀yin tẹ́ ní ṣùjú, tẹ́ ní gbogbo ẹ̀, kí lẹ̀ ń ṣe àkókò lélẹ̀? Wọ́n dí àyín o, ẹ wá gbọ́ àwọn ọ̀rọ̀ tó ní agbára, kọ́ńbọ́ọ̀kì ọ̀rọ̀, ẹ wá nǹkan fìdílé nǹkan, ẹ bá mi pa àwọn èèyàn sí tòsí, ẹ bá mi share fídíò yẹn jẹ́ kó lọ viral ní comment section, bẹ́ẹ̀ bá ṣe wá rí sí, ẹ já pàdé níbẹ̀, ó yá lókè lọ́run. Praise the Lord, hallelujah. Ọ̀rọ̀ tí mo kọ́kọ́ fẹ́ sọ, orílẹ̀-èdè Nàìjíríà, ẹ̀yin lákọ̀ọ́kọ́ mo rí gbogbo oríṣiríṣi àwọn bàbá kí ló lò Ìgbòho ṣá jáde, wọ́n láwọn fẹ́ dá ojú ẹkùn àbí apá ẹkùn ní mi ti ẹ̀rántí yẹn, ìrù ẹkùn, wọ́n láwọn fẹ́ dá lẹ̀. Àwọn OPC àwọn yẹn náà ti wà, wọ́n láwọn dìde. Àmọ̀tẹ́kùn náà wà, kì í dẹ̀ ṣe gbogbo ìlú ni Àmọ̀tẹ́kùn wà. But kí ni a ní ìdí pẹ̀lú gbogbo nǹkan yìí? Ibẹ̀ ni mo ti rí àwọn ọmọ Yorùbá kan náà tí wọ́n dìde tán bẹ̀rẹ̀ sí tako lóyè Sunday Igboho wípé rárá o, kò lẹ́tọ̀ọ́ láti dárú ẹkùn sílẹ̀, ṣe ni kó darapọ̀ mọ́ wọn kọ́. Hello, àti irú ẹkùn àti OPC àti èyí tó ti wà tẹ́lẹ̀, kí náà ń pè wọ́n, lóríṣiríṣi fìjìláńtẹ́ tó wà. Àkókò yìí kọ́ lẹ máa jara yín níyàn, àkókò yìí kọ́ lẹ máa sọ wípé ẹnìkan ìjà. Kò ṣe àkókò tá a wà yìí ni gbogbo yín gbọ́dọ̀ máa argue. Àkókò ìfọwọ́sowọ́pọ̀ rèé, àti wòlíì o
àti babaláwo àti oníṣègùn àti onífá àti àti ẹni tó lòun fò lójú ọ̀run. Gbogbo nǹkan tí mo fẹ́ kọ́kọ́ sọ, gbogbo ẹ̀yin tí ẹ ti ń wá sórí afẹ́fẹ́ yìí tí ẹ ti ń pariwo oògùn ló lè ṣe, oògùn ló lè ṣe, ẹ bọ́ síta tẹ wá máa mú ṣẹlẹ̀ iṣẹ́ oríṣiríṣi tẹ máa ń múlẹ̀ lórí Facebook yìí. Ẹ níṣẹ́ tí ẹ lè fi tú àwọn bandit sílẹ̀, ẹ níṣẹ́ tẹ lè fi tú àwọn ọmọ tán ti kó yìí sílẹ̀ látijọ́ yìí. Ẹ níṣẹ́ wípé bí olè bá ń bọ̀ olè ò ní lè ja afẹ́nú o, torí ẹ jẹ́ ká gbọ̀ràn lórí afẹ́fẹ́ yìí. Oògùn yín ni wọ́n fi Jésù lọ yín, ẹlẹ́gbàá Jésù o. Ẹ ní àfikán padà sídìí ìṣẹ̀ṣe. Ẹ jọ̀ọ́ kí ni ìṣẹ̀ṣe yín wá ń wò látijọ́ yìí báyìí? Àwọn ọmọ yẹn wà ń bẹ̀ o, kò sí gbẹ́rẹ́ tó lè tú wọn sílẹ̀ àbí kò sí àfẹ́ẹ̀rí tẹ́ lè lọ débẹ̀ lẹ́ lọ kó àwọn ọmọ yẹn. Mo béèrè bàbá kí ló lóun jẹ́ tibẹ̀ tán àti kọ̀ǹfàmù àbí kí ló lóun jẹ́ bàbá yẹn. Ẹ̀yin méjèèjì kò sí àfẹ́ẹ̀rí lọ́wọ́ yín, kò sí egbé tó lè gbé yín débi tí àwọn ọmọ yẹn wà látijọ́ yìí. Torí ẹ bọ́ síta ẹ wá máa mú oríṣiríṣi iṣẹ́ sílẹ̀ níbí, ẹ ní kinní kan wà kò wá sí iṣẹ́ kankan lọ́wọ́ yín. Kò sí ohun tí gbogbo yín ẹlòmíì náà tún ló ń gba approval. Ṣé àkókò ilé èèyàn máa ń gba approval láti tú yàn lẹ̀? Àkókò ilé èèyàn máa ń gba oníkálùkù òrójú aráyè ara rẹ̀ mọ́ lórílẹ̀‐èdè yìí. Ohun tó o bá ti mọ̀ lágbára báyìí ni o sà láti ṣe kí ni o, láti fi secure. Ṣé bí ohun tẹ́ ẹ fẹ́ nìyẹn? Kò ní ìdí pé ẹ gba approval kẹ́ tó lọ máa ṣẹ́gun, kò ní ìdí mọ́. Ẹ wọgbó lọ gbégbé ló fẹ́ gbé yín débẹ̀ o, bí àfẹ́ẹ̀rí ni o. Ohun tẹ́ ẹ bá mọ̀ ẹ lọ fi tú àwọn ọmọ yẹn sílẹ̀. Last week tí mo gbàdúrà, Olúwa sọ fún mi wípé Nàìjíríà ti ṣẹ òun. Olúwa ní ìyà ẹ̀ṣẹ̀ Nàìjíríà ni Nàìjíríà ń jẹ. Olúwa ní ó ti ṣẹlẹ̀ rí. Nígbà tí mo parí write up yẹn, Olúwa lòun á tú àwọn ọmọ yìí sílẹ̀ o. Olúwa ní ṣùgbọ́n kí Nàìjíríà fúnra ẹ̀, gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí gbogbo wọn tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ látòrí pírẹsidẹ́ǹtì, kí wọ́n kéde, kí gbogbo wọn wá òun, kí gbogbo wọn sọ̀mìtì ara wọn pé òun nìkan lọ́lọ́run, kò sí alágbára. Kàkà bẹ́ẹ̀ ṣe lẹ bọ́ síta o, ẹ lọ máa dira gbẹ́kúdè gbẹ́kúmì gbẹ́kúfò. Èmi ò rí gbogbo gbẹ́kúfò yín o, gbẹ́kúmì gbẹ́kúdè tẹ́ ẹ gbédègbédè láti ọ̀sẹ̀ mẹ́rin báyìí. Ọmọ 48 wà lọ́wọ́ bandit o. Ṣé ẹ rántí wípé kì í ṣe skul kan ni wọ́n yà ń bẹ̀ yẹn, torí àwa kan skul kan la pè, skul méjì ni o. Báwọn ọmọ wẹ́wẹ́ yìí ṣe wà ń bẹ̀ ni àwọn àgbààgbà náà tún wà ń bẹ̀ o. Almost 40 ni wọ́n kó ní skul kan, almost 46 plus ni àwọn kan, ẹ ṣírò rẹ̀ ó di 80 plus ló wà lọ́wọ́ bandit. Ẹ̀yin onígbẹ́kúmì àgbẹ́fò gbẹ́kúdè ẹ̀ẹ́dẹ̀ tí ìgbẹ́kúmì kẹ gbẹ́kúdè lọ́bẹ̀, àfẹ́ẹ̀rí ò tí gbé yín débẹ̀ láti lọ tú gbogbo àwọn ọmọ yẹn sílẹ̀. Mo béèrè ṣùgbọ́n tó bá jẹ́ iṣẹ́ ibi lẹ fẹ́ ṣe nísìn, tó bá jẹ́ kẹ́ fi àfẹ́ẹ̀rí yín kẹ́ fi ba yí ènìyàn jẹ́, kó jẹ́ bí oògùn ìkà lẹ fẹ́ ṣe, kò ní ná yín ní nǹkan kan. Ìṣẹ́jú kan ẹ lè fi oògùn, ẹ lè fi egbé yín, ẹ lè fi ba yí orílẹ̀-èdè, ẹ lè fi ba yí ọmọlàkejì jẹ́, ṣùgbọ́n egbé àtúnṣe ò sí fún yín. Kò sí egbé tó lè gbé yín, kò sí oògùn tó lè gùn yín, kò sí agbára tó lè mú yín kẹ́ tún nǹkan ṣe, àfi kẹ́ bà nǹkan jẹ́. Mo béèrè orílẹ̀-èdè yìí ni mo ti mọ̀ pé èèyàn máa lérí oògùn tí kò lè ṣe nǹkan ayọ̀. Oògùn yìí ò lè ṣe nǹkan ayọ̀. Kẹgbéra báyìí kẹ di àjọ̀nú, kẹ́yìn náà parapọ̀ mọ́nú afẹ́fẹ́, kẹ lọ kó àwọn ọmọ yẹn gírì, kẹkàn kó wọn láti bẹ̀, kẹkàn sọ wọ́n di ó di skul wọn. Egbé yín tẹ́ ẹ máa ń polongo wípé egbé wà, egbé ò sí mọ́ ni. Ẹ̀yin babaláwo, mo béèrè ńbo lẹ wà? Ebi ẹ ní Yorùbá yín o, orílẹ̀-èdè Yorùbá yín o, egbé lẹ̀ ń lò àbí ẹ láfọ̀ṣẹlẹ̀ ń lò? Ẹni má yẹ ń wà, ẹni káwọn ọmọ yín kọ́ mọ́ gba Jésù Kristi kankan máa sín gbẹ́rẹ́ ni. Ọba sá ti tọ́ lára ẹ̀ gbogbo ń tọ́ bá wí, gbẹ́rẹ́ wo ẹ lè bá gbẹ́rẹ́ sọ̀rọ̀ níbi tẹ́ wà, kẹkàn sọ̀rọ̀ wípé gbẹ́rẹ́ bá a tán yìí o, ó yá kẹkàn dẹ̀ fi báwọn báńdíìtì sọ̀rọ̀ kan tú gbogbo àwọn ọmọ yìí sílẹ̀. Shame on you. Ojú tì yín o, kò tán, ojú tì yín o, ojú ti gbẹ́rẹ́ o, ojú ta wo pa, ojú ta gbé fò yín láti bí oṣù mélòó kan, bí ọ̀sẹ̀ mélòó kan báyìí, ọ̀sẹ̀ 3 weeks mà ti ń lọ o. Mo yí ẹ̀mí tó ti kú dànù lọ́wọ́ bandit. Àgbéfò yín a máa jánu kí wọ́n má wọlé Yorùbá, oyin ló máa ta wọ́n pa. Tí ìrí oyin ìkan wọ́n gbé jáde wọ́n ní oyin ta wọ́n bẹ̀. Lè rán oyin láti jọ yìí, kẹrán oyin, ta ló tún fẹ́ fún yín ní àṣẹ oyin? Ó dìgbà tẹ́ bá gbàṣẹ lọ́wọ́ ìjọba kẹ́yẹ tó lè rán oyin lọ bí tí àwọn ọmọ yìí wà. Agbára yín ò débẹ̀ wípé oyin lè ta bandit kó má ta àwọn ọmọ yìí. Lágbára débẹ̀.
kẹran oyin síbi tí àwọn ọmọ yìí wà kó yín lọ́ọ́ àtàwọn bandit yẹn kẹ́dẹ̀ lè fọgbọ́n kó àwọn ọmọ yẹn wálé. Kò sí oyin tẹ́ ẹ lè rán lọ́bẹ̀ àfìgbà tẹ́ ẹ bá gbàṣẹ lọ́wọ́ president àbí. Ṣùgbọ́n ẹ mọ̀ bí wọ́n ṣe lè lo agbára láti gba ipò tí ò tọ́ sí yín. Ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe lè so oògùn láti ṣe oògùn owó. Ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe lè so oògùn láti ba yí ènìyàn jẹ́. Ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe lè so oògùn láti tú àwọn ọmọ yìí sílẹ̀. Àti oògùn àtẹ̀yìn tẹ́ ń ṣe kò ní ra gbá fún gbogbo yín. Can you imagine? Olúwa sọ wípé orílẹ̀-èdè tí ò bá ti gbọ́ràn sí àṣẹ ń, òun máa rán àwọn ẹgbẹ́ kan sí wọn, a máa pa wọ́n. Ó ti gbogbo tó ń ṣẹlẹ̀ sí yìí kò jẹ́ tuntun o. Ó ti ṣẹlẹ̀ sí orílẹ̀-èdè kan, gbogbo rẹ̀ ló dẹ̀ ti wà nínú Bíbélì. Mo kọ síta wípé bandit ọwọ́ Ọlọ́run ló ti wá, kò sọwọ́ èèyàn. Ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi ló máa ṣẹlẹ̀ láti ya 2019 tí COVID-19 bẹ̀rẹ̀. Mo béèrè lọ́wọ́ bàbá mi kí la lè mọ èyí sí? Ó ní ìjọba Ọlọ́run ló dé, ó pariwo sí mi létí, ìjọba Ọlọ́run ló dé o. Ó ní bí ìṣẹ̀lẹ̀ kan bá ti ń lọ nìmí yóò máa dìde títí ìjọba mi yóò fi dé. Ó dẹ̀ dí etí yẹn pa. Láti 19 bá mi ka ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ láti 19 sí òní báyìí. Ó mọ̀ pé onírúurú ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀, ìjọba rẹ̀ ló dé. Kò lè ṣàì má ṣẹlẹ̀. Ó ti wà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìwọ tó bá gbé Bíbélì dání, ẹni tó bá jí ọmọ lẹ́yìn Kristi, wàá ti mọ ìṣẹ̀lẹ̀ yìí kò lè jẹ́ tuntun. Orílẹ̀-èdè tó bá ti kọ̀ tí ò gbọ́ràn sí àṣẹ Ọlọ́run tó fi yà jí ọmọ làkejì, orílẹ̀-èdè tí ò nífẹ̀ẹ́, orílẹ̀-èdè tó ń bọ òrìṣà, ó di dandan kan máa pa yín nípa àyà. Ó di dandan. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o. Inú Bíbélì yìí láti kà o. Orílẹ̀-èdè tó bá ti fi Ọlọ́run sílẹ̀ tó ń bọ òrìṣà, tẹ́ ẹ gbé òrìṣà ga ju Ọlọ́run lọ, tẹ́ ẹ ń wọ́ṣìpù oògùn, tẹ́ ẹ ní oògùn yẹn gangan, àwọn ère yẹn lẹ fẹ́ máa sìn. Wọ́n bọ́ ṣe máa rán ẹgbẹ́ yìí wá, ẹgbẹ́ ni wọ́n o. Ìgbà tí mo ka Bíbélì mo rí wípé ẹgbẹ́ ni wọ́n pè wọ́n. Ó ní màá gbé ẹgbẹ́ kan dìde. A bẹ̀rẹ̀ sí pa wọn, pa ọmọ wọn, pa ya wọn, a máa sun ilé wọn. Òun ló jẹ́ kí n mọ̀. Ó ní ṣùgbọ́n nígbà tán bá tún wá fa abúlé ìwáhùn, òun ló wà nínú ìwé Króníkà yẹn. Ó ní bí àwọn orílẹ̀-èdè yìí tí a bá tún fi orúkọ mi mọ́, tí wọ́n bá rí ara wọn sílẹ̀, tán bá wá ojú mi, màá tún wá wo ilẹ̀ wọn sàn. Ṣé ti mọ̀ wípé kì í ṣe bí ọwọ́ ènìyàn? Kò sọwọ́ èèyàn, ó dìgbà tí gbogbo yín bá wá ojú Ọlọ́run kó lè wo ilẹ̀ yín sàn. Ó dìgbà tí Nàìjíríà bá padà sí ọ̀dọ̀ Ọlọ́run tó bá mọ̀ wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ Ọlọ́run nìkan ló wà. Ó dìgbà tí gbogbo yín bá ronú pìwàdà wípé ẹ jẹ́ ká gba Jésù Kristi gbọ́, ká yé sáré nǹkan, ẹ yé sáré ògùn kiri. Àwọn awolẹ̀ yín sàn o. Wọ́n awolẹ̀ yín sàn o. Ṣé orí ògùn tí gbogbo yín wá padà sí yẹn? Mo sọ ní last week pé òun gẹ́gẹ́ lẹ fi ń rú Ọlọ́run sókè, ẹ̀ ń bi nínú. Ẹ tún jẹ́ kí ìbínú Ọlọ́run máa rú sí. Àwọn kọ́kọ́ síta pé kì í ṣe Bíbélì ló lè gbà wá lákòókò yìí o. Kì í ṣe Kùránì ló lè gbà yín o. Bíbélì ò lè gbà yín, Kùránì ò lè gbà yín, ṣùgbọ́n àdúrà ló lè gbà yín ní àkókò yìí o. Ṣẹgbọ́ bẹ́ẹ̀ bá lè ka Bíbélì bẹ̀rẹ̀ níbikíbi tó bá wà, kẹ́pẹ́ Ọlọ́run Olúwa tọrọ mo tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀, ẹ gbàdúrà. La ẹnu rẹ gbòòrò báyìí, àti pírẹsidẹ̀ntì àti gọ́vnà àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti kówó Nàìjíríà mi, ẹ̀yin tẹ́ ń pa ènìyàn torí pé ẹ fẹ́ joyè, torí pé ẹ fẹ́ dupò, torí pé ẹ fẹ́ di gọ́vnà, ẹ fẹ́ di pírẹsidẹ̀ntì, gbogbo ẹ̀mí tẹ́ ń pa yẹn, ẹ̀mí yẹn ló ń gbẹ̀san báyìí. Ọlọ́run ń gbẹ̀san. Àkókò ẹ̀san lẹ́wà yìí. Ó kàn dùn mí nígbà tí mo ka Bíbélì yẹn, ó wá ní olódodo máa pín bẹ́ẹ̀. Ibi tó ti dùn mí nìyẹn. Ó ní nígbà tí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà, orílẹ̀-èdè yẹn olódodo tó bá wà ń bẹ á pín bẹ́ẹ̀. Ibi tí ẹ̀rù ti bà mí nìyẹn. Òun la fi máa gbàdúrà, Olúwa má jẹ́ n pín nínú ìyà tó ń lọ yìí o. Àdúrà tá a fẹ́ gbà nìyẹn. Nígbà tó ti sàmì ẹ̀ṣẹ̀ yìí, má jẹ́ n pín níbẹ̀. Olúwa ṣààbò lórí mi. Ẹ̀yin ẹgbẹ́ yín ò gbé. Ṣé rí ẹ̀yin wòlíì ọmọ àlè tẹ́ pera yín ní wòlíì láì ṣe wòlíì? Ìkọ̀nfàmù tiẹ̀ ti jáde láìpẹ́ ìsìn, ó ní kọ̀nfàmù babaláwo òun ò ṣe oògùn lòun bá nínú ilé tòun o, oògùn lòun ṣe. Ó lòun yá sọ wá wọ ni. Ẹ má fi ojú wòlíì wo kọ̀nfàmù babaláwo ni. Sórí bàbá tibẹ̀ tán, èmi mọ̀ pé babaláwo nìwọ náà. Ọkàn bọ́ síta sórí afẹ́fẹ́ wa máa mú rọ́lẹ̀ fún wa, kọ̀nfàmù babaláwo ni ẹ. Jàre, ọ̀rọ̀ oògùn tó máa tú àwọn ọmọ yìí sílẹ̀ kó bá wa mú sílẹ̀ látijọ́ yìí. Ègbé tó lè gbé wọn, àwọn oògùn oríṣiríṣi tẹ́ mọ́ múlẹ̀ yẹn, kò sí eléyìí tẹ́ lè múlẹ̀ láti lọ tú àwọn ọmọ yẹn sílẹ̀. Bàbá tibẹ̀ tán, kò sí oògùn ègbé tẹ́ lè fi sílẹ̀ láti lọ tú wọn. Shame on you. Bàbá tibẹ̀ tán, kò ní dá fún oògùn yín. Ojú ti oògùn yín, gbogbo ẹ̀yin tẹ́ wá fún oògùn. Agbára kan wà, agbára Ọlọ́run máa ń pẹ́ kó tó jà. Agbára èṣù lẹ lè fi ṣe. Kí lè èṣù yín wá ń wò nísìnyí? Mo béèrè, èṣù yín dà? Ẹ̀gbẹ́sù jáde sí ẹ̀bẹ̀sù mọ́ ni. Ẹ̀bẹ̀sù lọ́wọ́ ẹ̀nà àwọn àbí èṣù ti sùn ni. Shame on you. Ojú ti gbogbo yín.
ẹ bọ́ sórí afẹ́fẹ́ wa máa wí hàn mọ̀rànmọ́ jàgàjàgà nonsense speaking tí ò ṣe gbọ́. Àwọn tó sọrú ẹ̀ lánàá, àwọn kan náà wà wòlíì èké bíi tiyín ti wà lánàá tí wọ́n ti ṣerú ẹ̀. Ìparun ló gbẹ̀yìn gbogbo wọn. Ẹ rí verse àwọn èèyàn, ẹ lọ máa bọ Ògùn ni o, ẹ lọ dira, bó o dira ikú pa ẹ lóògùn tẹ́ fi máa tú àwọn ọmọ yìí sílẹ̀. Ọba Solomon ń bo ìwọ náà wà. Àfìgbà tí mo rí ẹ tó bẹ̀rẹ̀ sí ṣe fídíò ìjọba orílẹ̀-èdè yìí níwọ̀ Ọba Solomon kò sí egbé lọ́wọ́ ẹ mọ́, kò sí oògùn tó lè tú àwọn ọmọ yìí sílẹ̀ àbí o ò lè gbé, torí àṣà tiẹ̀ gangan ni wípé bó o bá dira ikú pa ẹ́. Ìdíra tẹ́ dira yẹn kò sí ìdíra wo lẹ fẹ́ dira kẹ́ lè lọ bá tú àwọn ọmọ yìí sílẹ̀. Ẹ̀yin ò ní ìdíra tó tó ìdíra kẹ́ lọ fọ oògùn yín tú wọn sílẹ̀ níbi sanwó. Àṣẹ pé oògùn yín ò lágbára nìyẹn o. A jẹ́ pé ojú ti oògùn tẹ́ lẹ́ǹsìn gbogbo ẹ̀yin aláwo tẹ́ wà nílẹ̀ Yorùbá òtítọ́ ọ̀rọ̀ ṣe èdè lẹ́ǹsìn torí ẹ ti ní kọ́mọ̀ sí Jésù o, ẹlẹ́sìn àjòjì náà mú wá bá yín o. Yorùbá yín wá dà báyìí, kí ló wá ṣẹlẹ̀ sí ohun tẹ́ lẹ́ǹsìn? Kò lè gbà yín mọ́ ni. Ṣé kò dẹ̀ lè gbà yín mọ́? Kò lè gbà yín lọ́wọ́ bandit ni, kò lè tú àwọn ọmọ yín sílẹ̀ ni. Àwọn egúngún yín eléégún tẹ́ mọ́ ní o, àwọn eégún o arọ́rùnbọ̀ ò lè tú àwọn bandit sílẹ̀ mọ́ ni. Mo béèrè, mo dí ẹ gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní Yorùbá o, Yorùbá ológun, torí ẹ ti ní ogun nìkan gbójúlé, òòṣà ni ẹ máa sìn, ìgbónú ni ẹ máa bọ, omi ẹ̀yin Ọlọ́ṣun dà Ọ̀ṣun ni ẹ máa bọ, omi ni mo lè ẹ̀yin náà ń jókòó sí o, ogun àtọ̀ṣun àtomi, olómi ò dẹ̀ lè lọ bandit kẹ́ lọ bá wa tú wọn sílẹ̀ mọ́, torí ẹ ti ní kí Jésù kó dákẹ́, ogun yín ni kó máa rìn. Bàbá mi náà dẹ̀ ti fọwọ́lé, ó ní nígbà tí ìṣòro bá dé tẹ́ ẹ bá pé òun ò ní dáhùn. Títóbi rẹ o, àràmọkà tí ń bọwọ́ ìjà lálá ó kọ́ síbẹ̀, torí àwọn ọmọ àlè kan ti ṣerú ẹ̀ lánàá. Gbogbo tó ń ṣẹlẹ̀ ń sìn ó ti wà rí, àwọn kan ti ṣe bẹ́ẹ̀ rí, àwọn kan ti ní kò sí Ọlọ́run náà mọ́, níbo Ọlọ́run wo ló máa wá gbà ọ́? Sinakérúbù ṣe bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀. Ẹ̀yin náà rèé, ó ṣẹ̀dé bá yín báyìí o, ojú ti babaláwo, ojú ti olóògùn Yorùbá, adífálà, abọrẹ̀ àgbáyé, ẹ̀yin oṣó àjẹ́ ń bo lẹ́yìn wà nísìnyí. Kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ lè fàjẹ́ lọ bá wa tú àwọn ọmọ yìí sílẹ̀? Ẹ̀yin àjẹ́dà, ẹ̀yin oṣódà, ẹ̀yin èmèrèdà, ẹ̀yin awọpa lọ́ọ̀jì dà. Ẹ gbà mí, mo rò bẹ́ẹ̀ àbí kí la fẹ́ ṣe? Ẹni kan má sí Jésù kan kúrò nínú Jésù kan wá jọyìn agbára tiyín. Ẹni ẹ̀yin la lágbára tẹ́ ẹ lè sọ wọ́n dolówó. Ṣé owó nìkan lẹ lè sọ yàn dà? Owó tẹ máa gbẹ̀jẹ́ àbí ẹ lè rí agbára tó lè tú bandit, tó lè tú àwọn ọmọ yìí sílẹ̀ lọ́wọ́ bandit? Mo béèrè ni o, torí gbogbo yín lẹ́lẹ́ agbára wà lọ́wọ́ yín, ẹ̀yin ni Ọlọ́run kó agbára ayé lé lọ́wọ́. Ó yá agbára ayé tó wà lọ́wọ́ yín dà, ẹ lọ bá wa tú àwọn ọmọ yìí sílẹ̀, ó ti ń pẹ́ jù ń bẹ̀ yẹn. Ẹ fi títà ẹ̀yin náà ó yá náà, ẹ ṣe bí ọmọ kọ́. Nígbà tí wọ́n sọ fún Mósè lọ́jọ́ kìíní àná kó gbé ọ̀pá rẹ̀ lélẹ̀, àwọn ará Íjíbítì náà gbé ọ̀pá wọn láwọn ní àlùpàídà. Àwa náà lọ́lọ́run ti wà, ó yá ẹ ti sọ fún wa nílẹ̀ Yorùbá pé ẹ̀yin náà lọ́lọ́run ti yín, ẹ láwọn bàbá yín, ẹ láwọn òrìṣà yín, ó yá ẹ̀yin náà gbé òòṣà yín lẹ̀. Ẹ ti ní Kìrìsìtẹ́nì kó panu ẹ̀ mọ́, ẹ ti ní Kìrìsìtẹ́nì bàbílíkà ìwé ìtàn ní Bíbélì, ẹni kò ní nǹkan kan ṣe lọ́dọ̀ tiyín. Ó yá náà, ọfà yín dà, júfù yín dà, gbẹ́kúmì gbẹ́kúfẹ̀ yín dà, oṣù àtàláwọ̀ padà ń bolẹ̀ jòkó sí. Ọmọ yín ti wà níbẹ̀ yẹn láti bíi 3 weeks, egbé ògbé ẹ lè lo egbé, àfẹ́ ẹ̀rí tẹ́ máa ń lò nú afẹ́fẹ́ dà, mo ní gbogbo ẹ wà. Ẹ kó síta náà, afẹ́ rí o, ẹ lọ bá wa tú àwọn ọmọ wa sílẹ̀ o. Nígbà bá ti rí tẹ́ ẹ lo egbé yín, mo ti sọ̀rọ̀ lónìí, ẹ bá ń pín fídíò yìí o, ẹ pín fún gbogbo wọn o. Àwọn olóòṣà tán fi òòṣà yan gàn, tí wọn jẹ́ kí gbogbo yín mọ̀nà Kristi mọ́, ẹ dí ẹ̀ wọn wípé kán lọ bá wa lo egbé. Àṣẹ àmọ́ ń wo fíìmù àbí àwọn onífíìmù tiẹ̀ máa ń parọ́ mọ́ yín ni? Ó dàbí àwọn onífíìmù máa ń parọ́ mọ́ yín. Gbogbo egbé inú fíìmù yẹn kò rí àwọn mo kúkú mọ̀ pé fíìmù tìrìkì ni, ṣùgbọ́n wọ́n ti ní ohun tó ń ṣẹlẹ̀ làwọn fi ń ṣe fíìmù o. Ohun tó ń ṣẹlẹ̀ ni egbé yín dà, kákan rí ìjì kákan débẹ̀ ìwì àbí gbogbo yín sílẹ̀ sáà wo Yẹnúsì, ẹ sáà rí tútí o Yẹnúsì bó ṣe ń gba àbí náà àwọn egbé yẹn dà, egbé inú afẹ́fẹ́ dà. Ẹ lọ bẹ̀ o, kí wàláì kí alẹ́ òní ó tó lẹ́, tí ẹ bá lọ fi egbé yín tú àwọn ọmọ yẹn sílẹ̀, a jẹ́ pé gbogbo wa abẹ́ ọwọ́ Jésù láwa o. Ẹ jẹ́ kí gbogbo yín padà, ẹ jẹ́ lọ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀,
torí gbogbo yín lẹ máa bọ́ síta tẹ́ ẹ máa para a máa wàásù ìrere Jésù wípé Jésù nìkan lọ̀nà òtítọ́ àti ìyè, Ọlọ́run nìkan ni ọwọ́ gbogbo agbára wà. Lágbára kan wà lọ́wọ́ tí yín, wọ́n kéwì àtegbò báyìí wọ́n kàn sọ kalẹ̀ sẹ́yìn lórí ni. Ewé tẹ́ bá ti mú bí ìgbà tó jẹ́ wípé Ọlọ́run yẹn dá ẹ̀yin yàtọ̀ sọ́tọ̀ kò fún àwa léwé. Ẹ ti ní àwọn bàbá yín sìgìdì yẹn ni wọ́n gbójúlé, òun náà fi ṣiṣẹ́ ńgbà yẹn. Ó yàrá àwọn ẹlẹ́jí gbogbo sìgìdì yín dìde o, ẹ jí gbogbo wọn dìde. Ẹ lọ sí ojúbọ Ògèdèngbé Agbógungbòrò nílẹ̀ Ìjẹ̀ṣà, ẹ lọ mi kẹ́kẹ́. Ó ti nígbà tí ogun bá dé gbogbo yín ẹ lọ mi kẹ́kẹ́ yẹn kán bẹ̀rẹ̀ sí jà. Gbogbo àwọn ológun tó ti kú, òrìṣà tó ti kú, ẹ lọ jí wọn. Ẹ padà sójúbọ gbogbo wọn o, kán lọ bá wa tú. Tí wọn bá lọ tú àwọn ọmọ yìí sílẹ̀, a jẹ́ pé ilẹ̀ Yorùbá nọ́nsẹ̀nsì lẹ gbé dání nìyẹn o. A jẹ́ pé Jésù ń ju gbogbo yín lọ o. A jẹ́ pé Jésù ń ju oògùn òṣìṣẹ́ ẹlẹ́wọ́ṣìpù lọ nìyẹn o. A jẹ́ pé Ọlọ́run balẹ̀ ohun gbogbo nìyẹn o. A jẹ́ pé ojú ti ògùn yín o, ojú ti babaláwo yín o. Tí àwọn ọmọ yín ò bá wálé ní ọ̀sẹ̀ yìí, a jẹ́ pé ojú ti gbogbo yín. A jẹ́ pé kò sí nǹkan kan ẹnu lẹ́nu bíi jàkàrà, ẹnu lẹ́ni. Ègbé èmi náà gbégbé, mo farabalẹ̀ wo pé ó yẹ kégbé àbí Yorùbá lòun lé gbé náà. Ègbé wà àbí ègbé ò sí mọ́, ìfúnpá wà náà àbí ẹnìkan ìbàǹtẹ́ ń bọ̀ ní gbogbo ẹ̀ wà. Torí ohun tẹ́ ẹ máa ń mú wá nìyẹn. Ẹ máa kà fún wa bí ìgbà tí iye yìí kọ̀nfàmù á gbé gbogbo ẹ̀ síta báyìí. Ilé ogun rèé o, bàbá kọ̀nfàmù bọ́ta. Kí ló ṣẹlẹ̀? Ó yẹ káwọn ọmọ yìí ti dé. Ẹ bá wọn gbogbo tẹ́ ẹ kó kọ́ra tẹ́ ẹ kó sínú ilé, ó yá ẹ lọ bá wa tú wọn sílẹ̀. Ṣùgbọ́n ẹ lè ṣiṣẹ́ ọfà, ẹ lè mú oògùn ìkà ṣe, kán ní ẹjú ọfà ní ìsìn. Ẹ̀yin ọmọ sẹ́ráfù kan tó jẹ́ wípé ẹ̀yin ẹlẹ́rìí dà, ẹ̀yin tẹ́ ẹ ń wọ́ṣìpù igi, ẹ ti ní ẹ̀rí yín náà, ohun gbogbo ló lè ṣe. Ń bọ̀ lẹ́wà ẹ̀rí inú igi tẹ́ wọ́ṣìpù tẹ́ ń kó gilé kiri ayé mo lẹ gbé sí. Ẹ lọ bá wa bá igi yín sọ̀rọ̀ kó lọ bá wa tú àwọn ọmọ yìí sílẹ̀. Àwọn igi òsì tẹ́ ń gbé kiri yẹn, ẹ ti ní kò sóhun tẹ́ ẹ bá déwájú ẹ̀rí onígi yín tí ò ní dáhùn. Ó yà náà, ẹ lọ bá wa bági yẹn, ẹ bági sọ̀rọ̀, ẹ bági níbi tẹ́ gbé sí tó ti. Ìkan sọ fún mi pé ọ̀pá ẹ̀rí ń báyìí, ilé májẹ̀mú ó ń mí báyìí ni. Ẹ jọ̀ọ́ ẹ lọ bá wa, mo rán yín iṣẹ́ sí ibi tó ti ń mí. Ẹ̀yin ẹlẹ́rìí, ẹ̀rí àgẹlú, ẹ̀rí àbárímù, ẹ̀rí gbogbo yín tápà gbogbo bí tẹ́ ẹlẹ́rìí lọ tẹ́ ń ṣe fúnra yín, ẹ lọ dìde o. Àti ní ìdí iṣẹ́ yín sìn, ẹ̀rí yẹn afẹ́ kó jẹ́ sẹ́ǹsìn kí àwọn igi yín kó gbéra kó lọ bá wa tú àwọn ọmọ yẹn sílẹ̀. Mo díẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ mú nǹkan mọ́kànmọ́ Kristi, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní Ọlọ́run míì kéékèèké yẹn, mo díẹ̀ gbogbo yín láàárọ̀ yìí lọ́sàn-án yìí. Ẹ bá wa parapọ̀, ẹ lọ tú àwọn ọmọ yẹn wá. Màá mọ̀ pé ẹ lágbára. Àfẹ́rí Yorùbá láti Ọ̀ọ̀ni, ọ̀dọ̀ bàbá Ọ̀ọ̀ni nílé Ifẹ̀, gbogbo àwọn sigidi àwọn oríṣiríṣi nǹkan tẹ́ ń bọ, torí ẹ padà sílẹ̀ ẹ ń bọ wọn, ẹ máa rántí wọn. Ó yẹ bá mi lọ síwájú wọn bàbá kábíyèsí, gbogbo ẹ̀yin kábíyèsí, ẹ̀yin ládéládé ń bolẹ̀ wà. Ẹ bá wa padà síbi gbogbo ìṣẹ̀ṣe. Ó yá ẹ ti ṣẹ̀ṣe làgbà àbí ẹ ti ní ntẹ́ wí ni o, ntẹ́ wí la mò ń bá yín ẹni ṣẹ̀ṣe làgbà, ẹ lọ́lọ́run kì í ṣàgbà àbí ẹni ṣẹ̀ṣe ni ẹ̀yin kan wà lórí afẹ́fẹ́. Àǹtí kan báyìí onírun báyìí tó ṣe dírẹ́dì, a ní àbọ̀rú àbọ̀yè o, àbọ̀yè bọ́ síṣẹ́ o, bọ́ síta báyìí o. Ẹ bá wa mú àbọ̀rú àbọ̀yè yín, kẹ bá wa lọ kó àwọn ọmọ yìí wá o. Ẹ lọ bá yín ládéládé, ẹ lọ síbi ojúbọ yín o. Ẹ rán wọn jáde, àwọn ọmọ yìí ti ń pẹ́ jù. Torí tó bá jẹ́ wípé ní tòótọ́ àbọ̀rúbọyè yín ṣiṣẹ́, ó yẹ káwọn ọmọ yìí ti dé o. Kò tiẹ̀ yẹ kí ogun yà. Èmi tiẹ̀ ti fọkàn balẹ̀ pé níbo Yorùbá bandit kẹ̀, níbi tí Yorùbá ti máa sọ fún wa wípé o lè báyìí àwọn ṣe nǹkan kan sílé wọn, o lè dẹ̀ ń gbélé, ó ń kó ta, ó ń gbélé, ó ń gbé ta, ibẹ̀ ni wọ́n ká wọn mọ́. Ṣé ẹ̀yin oògùn yẹn ti tán ni? Oògùn tẹ́ máa sọ fún wa wípé níbo láyé ìgbà kan oògùn o lè kì í jà. Kí ló ṣẹlẹ̀? Ó yẹ kẹ́ ti ṣe sí gbogbo ìlú Yorùbá náà, gbogbo pé kí oògùn kí àwọn bandit má lè wọlé sílẹ̀ Yorùbá. Ó yẹ kẹ́ ti ṣe gbogbo yẹn, kò jí ẹ̀yẹ kí wọ́n ráyè wọ Yorùbá rárá. Ìgbẹ́ la mọ̀ pé a ní ìfọ̀kànbá, àwa Yorùbá ní agbára tó ju ti Jésù lọ o. Ó yá o, ẹ bọ́ta o, ẹ bọ́ta lẹ́rọ̀ o, àìbọ́ta lẹ́rọ̀ ogun ni o. A jẹ́ pé gbogbo ẹ̀yin wòlíì Báálì, ẹ̀yin àfáà Báálì, ẹ̀yin ọmọ ìmáàmù ń bolẹ́wà, ẹ̀yin onítìrà, ẹ̀yin oríṣiríṣi tìrà ló kún ọwọ́ yín, ẹ̀yin onítùràrí ìsọnu, oríṣiríṣi tùràrí, oríṣiríṣi tẹ̀síbíhù, ẹ̀yin ẹ máa ń ka yàsín. Kí ló dé yàsín yín ò lọ sórí àwọn eléyìí ni? Yàsín ò pa wọ́n. Ẹ jẹ́ kí gbogbo yín lọ sinmi agbájá, nonsense speaking. Ẹ máa fọ́tá lórí irọ́, ẹ gbójúlé tí ò lè sọ̀rọ̀. Jésù Kristi fi orúbọ, ó ní nánà Kristẹni nìkan ni ó wá ráyé padà, kò ráyé àwọn padà. Ó tán o, ìjì ti bẹ̀rẹ̀ sí jà yín o.
ó sọ nínú bíbélì, ó ní nígbà tẹ́ bá pè, ó ní mi ò ní dáhùn ní àkókò ìpọ́njú yín torí ẹ wá mi. Ṣé ẹ wá Ọlọ́run? Gbogbo èyí tá a sì ń rí ọpẹ́lọpẹ́ àdúrà àwọn àyànfẹ́ àti àwọn àyànfẹ́ tó wà nísàlẹ̀, ọpẹ́lọpẹ́ àdúrà tó sì ń gbà wá. Ẹ̀yin á máa fọ́nu tá, ẹ máa fọ́nu fò lórí irọ́. Ẹni elégbé, ẹ̀yin àjẹ́ ló tiẹ̀ wá le jù. Mo rọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn lọ́kọ́ gbogbo ilé ayé ilé lọ́wọ́. Mo lẹ́wà. Àwọn ìyá yín lóru yẹn, ẹ bá wa fi tú àwọn ọmọ yìí sílẹ̀ náà. Bó bá tiẹ̀ jẹ́ yìí lẹ ṣiṣẹ́ yẹn sì, àwọn àyìnyín o, àpẹ àwọn ìyá àwọn ló ṣiṣẹ́ yìí o. Àwọn agbóríyìn fún yín pé Ọlọ́run náà ló ti fún yín lágbára débẹ̀. Àwọn ọmọ yìí ti ń pẹ́ jù bẹ́ẹ̀ náà, ṣé agbára yín ò débẹ̀ ni? Àbẹ́ rí wípé wọ́n ti kó àwọn ọmọ yín láti ọ̀sẹ̀ mélòó kan, ń bó lẹ́wà. Gbogbo ẹni bá mọ̀ pé òun ní agbára kan nísìn, òun lè sọ òkè dilẹ̀, òun lè mú kí òfurufú kó jábọ́, òun lè mú kí òun ràn. Ẹ̀yin tẹ́ mọ́ mú òjò ń bó lẹ́wà. Ẹ̀yin tó ẹjẹ́ tí ó jẹ́ pé tó bá ṣe nǹkan bí ẹjọ́ kújò máa rọ̀ pa wọ́n, agbára yín dà. Kí ló dé? Ṣagbára yóò kò lè mú báńdíìtì ni. Ẹjọ́ o, gbogbo alágbára ilẹ̀ Yorùbá ẹ dìde o. Àkókò yìí báyìí kó ní kálukú dìde. Mo fẹ́ ẹ ṣe bí alágbára. Àwa tó dẹ̀ jẹ́ Jésù Kristi wa la gbójúlé. Àwa tó jẹ́ pé ọ̀nà rẹ̀ la fẹ́ tọ̀. Àwa tó jẹ́ Bíbélì yìí ṣe iyebíye lójú tàwa. Àwa tó jẹ́ pé ogun ayérayé tán gbélé àwa lọ́wọ́ rèé. Ẹ jẹ́ káwa náà dìde. Bó tilẹ̀ jẹ́ pé Jésù tiwa, Ọlọ́run tiwa ti ní nígbà ìṣòro wọn, gbogbo ẹni tí ò bá ti sin òun, tí ìṣòro bá ti wá dé bá wọn, òun ò ní gbọ́n pàtẹ́ bá pè. Ó jẹ́ kó yí àwa. Ó dẹ̀ ti sọ fáwa. Ó ní ẹni tó jókòó ní ibi kọ̀kọ̀gá ògo ni yóò máa gbé abẹ́ òjìji Olódùmarè. Àwa tá a bá ti wà ní abẹ́ ìkọ̀kọ̀ rẹ̀ wò, ó ní kìkì ojú wa làwọn ò fi máa rí, búburú kan ò ní ṣubú lù wá. Ogun tiwa nìyẹn, àwọn ò ní nípìn nínú bí. Búburú kò ní ṣubú lù wá. Ṣùgbọ́n tá a bá ní kò kàn wá, gbogbo wa là ń sunkún, mò ń sunkún, inú mi ò, ọgbẹ́ ọkàn ojoojúmọ́ wà nínú mi. Ó di àìsàn. Torí bàdìsẹ́ bí bá tún ṣe rí fídíò mi, màá bú sẹ́kún ni. Mo ti sunkún darí láàárọ̀ yìí. Òjò yìí náà tún wá ń rọ̀rọ̀rọ̀. Kí láìsọ oúnjẹ, àwọn ọmọ yẹn, mi ìrò mọ́ máa ń fún wọn lóúnjẹ. Màmá onímàmá tó sanra gbẹ́gbẹ́gbẹ́, ó ti gbẹ tán bẹ̀. Ẹ̀yin ká wálẹ̀ lágbára, bọ́ sórí afẹ́fẹ́ bí agbára yín, ó lè jí òkú dìde. Òkú nìkan ló lè jí ni, kò lè mú báńdíìtì. Ṣé kò lè mú báńdíìtì? Sọ́kù yín ò lè mú báńdíìtì. Ẹ̀yin tẹ́ mẹ́rin kọtẹ́wé ń jẹ́, ẹ̀yin tẹ́ morúkọ tí egbò ń jẹ́ dà. Ẹ lè pòórá mọ́nú afẹ́fẹ́ kẹ lọ tú wọn lẹ̀ ni. Ṣá ẹgbẹ́ ó ti tán nílẹ̀ Yorùbá ni? Ẹgbẹ́ ìyẹn ti ẹ̀dá. Ẹ̀yin Ìlọrin, ìlú tó jìnnà síná tó sún máa lù jàn náà, ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínà fa. Kí ló ṣẹlẹ̀ tí fìtínà fi wọbẹ̀? Ẹ̀yin Ìlọrin, ẹ̀yin ni wọ́n ní àyìn àfà, ẹ̀yin kan wà níbẹ̀ tó jẹ́ ẹ̀rí oòrùn, fìtínà, ìlú tó jìnnà síná ni yín. Kí ló wá ṣẹlẹ̀ tí báńdíìtì tó bẹ̀rẹ̀ sí kó yín, tẹ́ bẹ̀rẹ̀ sí sáyìlá ìlò? Mo bèrè, níbo ni iṣẹ́ òun yín wà? Níbo ni ẹ̀yin bàbá àfà wà? Ìlú tó jìnnà síná ti dìlú báńdíìtì o. Ẹ kó làkú ò lẹ́kọ̀ọ́ kí gbogbo yín forí balẹ̀ fún Jésù Kristi. Ẹ jẹ́ kí gbogbo yín padà kẹ́ lọ wá Ọlọ́run. Ẹni tí ò tí ní Kristi nínú yín kó lọ jẹ́wọ́ rẹ̀ ní Olúwa àti Olùgbàlà. Ẹ lọ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Ewé yín yẹn, ẹ mọ̀ wípé Ọlọ́run ló dá. Mo sọ fún yín wípé ohun tí Ọlọ́run bá fẹ́ kí ewé ṣe ló máa ṣe. Kò sí bí ènìyàn ṣe lè mọ̀ ju bàbá ẹ̀ lọ. Ọlọ́run dá yín, ẹ̀yin sọ wípé ẹ mọ̀ jù lọ. Ẹ̀rù yín ló bà mí jù. Ẹ̀rù yín bà mí gan. Nígbà tí mo dá nǹkan, kí ẹni tí mo dá kó tún máa sọ fún mi wípé mo mọ̀ jù wọ bàbá mi lọ, mo lágbára jù ọ́ lọ. Ṣé ọmọ lè sọ fún ẹni tó mọ̀ wípé báwo ló ṣe mọ̀ mí bí? Ẹ̀yin ti sọ fún Ọlọ́run wípé báwo ló ṣe mọ̀ mí. Àwọn bàbá yín kan náà ti ṣe lánàá, wọ́n parun ni o. Kí Nàìjíríà mọ́ bá parun, ẹ korúkọ mi tí o, ìyálé Mósè lèmi ń jẹ́. Kí ẹ mọ́ bá parun, ẹ lọ wá ojú Ọlọ́run, ẹ lọ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Òun ni Ọlọ́run sọ fún mi. Ó ní kí gbogbo wa padà, kó ní kálukú kí onífá, oníṣègùn, àwòpa, ìwọlé àgbéfò, àmúbọ́, àtúká, ẹ lọ jùúlẹ̀, kí gbogbo yín sóbà síwájú òun. Kí gbogbo yín rí ara yín sílẹ̀ wípé ẹ jámọ́ nǹkankan. Kí gbogbo alágbára ayé yín kẹ́ sọ̀rẹ́ndà wípé gbogbo agbára láyé àti lọ́run ó wà níkàáwọ́ rẹ̀. Òun ló balẹ̀ egbò, òun ló mọrúkọ rẹ̀, òun ló lè mọ̀gbà tó máa ṣiṣẹ́, tó máa jẹ́. Ó ní èmi ni mo dá ibi, èmi ni mo dá ìmọ́lẹ̀ àti ire àti ibi, èmi ni mo dá òkùnkùn, èmi ni mo dá ire. Ó ní gbogbo wọn ti ọ̀dọ̀ mi wá. Ẹ̀yin ẹ wá gbé òkùnkùn ga ju Ọlọ́run lọ. Àbí ẹni tó dá yín nìyẹn o. Ẹ wá gbé òkùnkùn yín ga jù lọ. Àwọn wàásù ìrere ẹni kàn mọ̀ gbà wá sún o. Jíra o, ẹ lọ jíra.
gbogbo dídira yín o ẹ lọ bá fi tú àwọn ọmọ yẹn sílẹ̀. God bless you Daddy Adébáyọ̀. Ẹ̀yin elégbò eléwé ọmọ ẹnì sọ sí ọ̀dọ̀ bandit o. Ẹ mọ̀ tiẹ̀ lọ torí ohun tí mo máa ń gbọ́ lẹ́nu ẹ̀yin Yorùbá ni pé kò ní ìdípa lọ físíkà. Ẹ má lọ físíkà, ègbé tẹ́ máa ń pariwo pé ègbé wà yẹn ni mo fẹ́ kẹ́ lò. Ègbé tí ẹ máa ń sọ pé àbí ẹnìkan bọ́ síta ní tí o bá ń lọ tó o bá fẹ́ rí ásídẹ́ǹtì tí ásídẹ́ǹtì bá ṣẹlẹ̀ báyìí ègbé kan máa gbé ẹ kó nu mọ́tò yẹn ni kí ló ṣẹlẹ̀ ègbé ń dà. Ó yẹ kẹ́ lè ṣe gbé yẹn kẹ́ lọ sọ́dọ̀ àwọn ọmọ yìí wọ́n ti kó wọn báyìí o àfẹ́ ẹ̀rí ló yẹ kẹ́ lò àfẹ́ ẹ̀rí tí ojú àwọn bandit ò ní rí yín ẹ̀ẹ́dẹ̀ kó wọn àbí ṣé kò sí agbára bẹ́ẹ̀ ní Yorùbá ni. Ajá jẹ́ pé ọwọ́ Jésù nìkan lágbára bẹ́ẹ̀ wà. Èyà èmi ò mọ̀ pé ọwọ́ bàbá mi lágbára bẹ́ẹ̀ wà. Oh God sórí ìwọ tá à ń bá wí nísìn ìwọ tí bàbá ń bá wí ó ní ẹni tí bàbá bá wí tó bá warùn kì á parun lójijì. Ẹni tí Ọlọ́run bá ti ń bá wí ẹni tí bàbá bá ti ń bá wí tó bá ti pa warùn kì tẹ́ ẹ warùn kì ẹ máa parun. Ìparun ẹ̀rí wípé olódodo àti èyí tí ìṣe olódodo àtẹlẹ́ṣẹ̀ gbogbo wọn ń jìyà nísìn. Síbẹ̀síbẹ̀ ẹ tí ronú pìwàdà ẹ tí ìgbà wípé ọwọ́ Ọlọ́run ẹ tí ìgbà wípé kẹ́ sọ̀rẹ́ndà kẹ́ gbàdúrà níṣẹ́jú kan ibi tẹ́ ṣe máa rágbára lẹ̀ ń wá kiri bẹ́ẹ̀ ṣe máa ní agbára àgbéfò agbára àwọ̀pa lóríṣiríṣi bẹ́ẹ̀ ṣe máa kíjú yín bá agbára. Ẹ̀yin pásítọ̀ èké ń bolẹ́wà ẹ̀yin aláwọ̀rọ̀ ọ̀sán gangan wọ́n sì àti bá yín sáwọ́rọ̀ ẹ̀yin ẹlẹ́lẹ́dẹ̀ màlúù odidi màlúù náà ní ẹ̀rì mọ́ ṣọ́ọ̀ṣì gbogbo ìdí tó bá ti ń jáde mẹ́ èrò ní làwọn àjọ ẹ̀ẹ̀bẹ̀ wọn pé agbára yẹn kan bá yín ṣe fáwọn bandit ni ṣé alágbára wọn ń ṣerú agbára bẹ́ẹ̀ ni. Ẹ̀yin pásítọ̀ ẹ̀jẹ̀ ènìyàn lẹ́mu agbára yín tó ń sọ jẹ́ ẹ lè bá wa tó àwọn ọlọ́mọ sílẹ̀ Ọlọ́run á bi gbogbo yín léèrè á bi yín gbogbo èyí tí ìwọ dìmú ni dìmú sísìn ìwé Míkà ó ní a ti fi hàn ìwọ ọmọ ènìyàn ohun tí ó dára ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ rẹ̀ dìmú o sórí ìwọ tó wà nínú Kristi má jẹ́ kí bandit gba Kristi sọnù lọ́wọ́ ẹ o bí kú bá dé jẹ́ a máa bá tiwa lọ wọ́n ti sọ bẹ́ẹ̀ o ìwé Jòhánù 16 àbí 17 ó ní àwọn kan wà wọ́n máa yọ yín nínú sinagogu ó ní wọ́n rò bá wọn ṣiṣẹ́ fún Olúwa wọ́n ṣiṣẹ́ o tó bá jẹ́ ó ti sọ wípé wọ́n máa yọ kìrìsìtẹ́nì tó bá yá wọ́n máa pa kìrìsìtẹ́nì àbí o ti gbọ́ tẹ́lẹ̀ ni bíbọ̀ Jésù ti dé ni ṣẹlẹ̀ ayé ló fẹ́ kú sí tán ni kò sẹ́ni tó máa kú sílé ayé tẹ́lẹ̀ ikú kan ló máa ń pààyàn bọ̀ má jẹ́ kí Jésù yẹn bọ́ lọ́wọ́ ẹ o má ṣe Jésù o torí báńdíìtì má ṣe Jésù o ìwọ dìímú sísin jẹ́ ká jọ dìímú jẹ́ ká máa sọ́nà àkókò láti máa sọ́nà láwà yìí Olúwa ṣàkàmíyẹ ẹ̀kàmíyẹ ilé ayé yìí kìí ṣe lé wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ o àwa nájà ni o àsáré wa nájà ni má jẹ́ kí Kristi bọ́ lọ́wọ́ ẹ o. Ẹ̀yin pásítọ̀ kan bá sa ọmọ ìjọ mi tí ò bá dira ọmọ ìjọ mi bàbá kan báyìí ọmọ ìjọ mi tí ò bá dira màá lè kó ṣọ́ọ̀ṣì yìí ojú dídira yín dà ẹ lọ bá wa fi tú àwọn ọmọ yìí sílẹ̀ náà ẹni tó ṣe agbára fún yín ṣé kò lè gbé tó lè fi bá wa tú àwọn ọmọ yìí sílẹ̀ ni mo béèrè ìgbà tí wọ́n kó àwọn ọmọ yìí tí mo rí pé ìsàlẹ̀ ni Ọ̀yọ́ Ìbàdàn kẹ̀ láwọn ológun tó kún Ìbàdàn àwọn ológun yìí tẹ́ pọ̀ mẹ́ kí ló ṣẹlẹ̀ gbogbo ológun Ìbàdàn dà àbẹ́yìn náà ń tọrọ àpúrúfà ni bàbá àgbo ní ìdí àpúrúfà o ègbé ni ẹ lò kò ní ìdí pé ẹ ń gbà àpúrúfà kẹ tó lo ègbé ẹ lo ègbé kẹ lọ kó wọn wá ẹ bá kó wọn dé kẹ wá sọ̀kalẹ̀ pé mo lo ègbé mo lọ kó wọn wá everybody ló máa bọ yín everybody èmi fúnra mi máa gún yán wá láti Èkó máa wá gún fún yín Ìbàdàn bẹ́ẹ̀ nítorí pé ègbé yín yẹn màá mọ̀ pé ó rí yàn ègbé tí ìyàn bá ní ohun tí o bá ní tí ó bá di ọjọ́ ogun ó yẹ kó lè prove ẹ̀ wípé mo ní kíní àló ń ṣiṣẹ́ ogun láwà yìí àkókò ogun ó yẹ kẹ́ lè lò pé yes ẹ confirm ẹ àní confirm owó jiná kì í ṣe àwọn tí ò exist mọ́ tẹ́ máa gbé lárugẹ ẹni tó bá mọ̀ wípé òun ní ègbé lákòókò yìí mo fẹ́ kó fi ègbé yẹn lọ sílé bandit kó lọ kó àwọn ọmọ yìí wá àwọn ọmọ yìí ni o gbogbo ọmọ 48 tó wà lọ́wọ́ bandit yẹn ẹ lọ bá wọn fẹ́ gbé tú wọn wá o ẹ kó wọn sílùú wọn báyìí ẹ sọ̀kalẹ̀ ńbẹ̀ fíìmù kan wà tí wọ́n ṣe láìpẹ́ yìí kí ló lò jẹ́ Kọ́lé Oṣó gbogbo àwọn ègbé tí Kọ́lé Oṣó ń lò yẹn ṣe bí n tó rí ni àbí ó rí ní Kọ́lé Oṣó ṣe ń lò nínú fíìmù wípé n tó rí ni pé original ni ó ní ó yá dìmọ́ mi wọ́n dẹ̀ dìmọ́ wọ́n dẹ̀ fò kí ló ṣẹlẹ̀ ẹ̀yin bàbá tẹ́ lè ṣe nǹkan yẹn dà Kọ́lé Oṣó ń bolo wà agbára yẹn wá lọ bá wa fi kó bandi àwọn ọmọ yìí wá lọ́wọ́ bandit o ṣe bí wọ́n kàn máa dìmọ́ ẹni ẹ dìmọ́ mi o ẹ̀yin aláwo wọ́n kàn ó yẹ ẹ̀yin ọmọ ẹ dìmọ́ mi ẹ dẹ̀ sọ̀kalẹ̀ ó di wọ̀ ó di Ìlọrin àbíbo nílùú wọn
ẹ̀ẹ́dẹ̀ kó wọn síbẹ̀ sọ́wọ́ ìyá wọn oníkùlùkù alẹ́ máa mọ́ wọn ẹ̀. Yes, màá mọ̀ pé ègbé wà, èmi fúnra mi á gbàgbọ́ nínú ègbé, èmi fúnra mi á gbàgbọ́ nínú àgbéfò yín, màá mọ̀ pé Ọlọ́run náà ló kírètì ẹ̀yin náà síbẹ̀. Ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá rí eléyìí ṣe, tí ẹ bá lọ tọ́pọ̀ orí burúkú kan sí èrè kan, tẹ́ ẹ bá lọ ń da nǹkan kan sí kinní kan wípé oúnjẹ tí àwọn ọmọ yìí kú sí níbẹ̀ yẹn, a máa sọ̀kò pa gbogbo yín gbẹ̀yìn ni o. Ọlọ́run Mósè ń gbọ́, wọ́n máa sọ̀kò pa yín ni, torí ẹ̀yin lẹ ba yí àwọn ọmọ yìí jẹ́ tí ẹ̀jẹ̀ kan mójú bọ Ọlọ́run. Tí àwọn ọmọ yìí bá lè kú síbi tí wọ́n wà yẹn, tẹ́ ẹ̀ lọ fi ègbé yín tú wọn sílẹ̀, ègbé tẹ́ lẹ gbójúlé, òrìṣà tẹ́ gbójúlé tẹ́ ń tapo sí, ẹ máa rántí wọn lọ́dọọdún. Ẹ̀yin Ọlọ́sùn Òṣogbo ńbọ̀lẹ́wà, Ọ̀ṣun Òṣogbo, ẹ lọ bọ́ lọ́sùn pé kó lọ tú ègbé Ọlọ́sùn dà, kó lọ tú àwọn ọmọ yẹn sílẹ̀. Torí tẹ́ ẹ máa ń bọ lọ́dọọdún, mo rò bí ohun tó ń jẹ́ fún yín ni. Ohun tó bá ń jẹ́ fún èèyàn lọ́dọọdún, ohun tí èèyàn bá ń bọ tó ń jẹ́, òun nìyàn máa ń rántí ẹ̀. Kí ló wá ṣẹlẹ̀? Kò tiẹ̀ yẹ kí bandit kankan ráyè nílẹ̀ Yorùbá, torí ẹ confam lójú ara yín pé olóògùn ni oògùn náà fi ṣẹ̀dálẹ̀ yín o. Wọ́n yọ ìyín sọ́tọ̀ báyìí, oògùn inú arọ ni lẹ́yìn arọ ni gíjàgíjà. Èèrà kan ò lè rìn yín, ẹ̀yin lóògùn. Ẹ jọ̀ọ́ o, ẹ bọ́ta lẹ́rọ̀ o, ẹ bọ́ta lẹ́rọ̀, ẹ fi oògùn yín kẹ́ lọ bá wa fi kó àwọn ọmọ yìí wá o. Ẹ̀yin aláyàjọ́, ẹ̀yin tẹ́ máa ń pe àyájọ́ oríṣiríṣi àyájọ́, ẹ bọ́ta o, ẹ bọ́ta o. Àkókò ìjà kọ́ la wà yìí o, kì í ṣàkókò ìjà, kì í ṣàkókò ẹ máa jara, ẹ parapọ̀ àti àwọn ìyá àti àwọn àǹtí àti bọ̀ọ̀dá, ẹ parapọ̀ lákòókò yìí, ẹ lọ bá wa ègbé dẹ̀ ní kẹ́ lò, torí bẹ́ẹ̀ bá lọ físíkà, àwọn bandit máa wéṣì ẹ̀mí yín o. Ṣùgbọ́n ègbé yín ní kẹ́ lò, ẹ má ní Ìyáálé Mósè, ègbé ni ẹ lò, ègbé yín ni ẹ lò. Ẹni tó máa ń gbé yín fò lóru yẹn, àwọn àdó tẹ́ máa ń mì lóru tẹ́ fi máa ń fò yẹn, ẹ fò, ẹ lọ fi kọ́. Ẹ̀yin ìyá àgbà ń bo lẹ́wà, ẹ ti ní ìyá àgbà ló kọ yín o. Ẹ̀yin ẹlẹ́yin lẹ́ mú mílìkì láì lu, kí ló wá ṣẹlẹ̀? Ẹ lọ mú mílìkì àwọn ọmọ yín wá fún wa, kẹ́ bá wa kó wọn wá o. Ẹ kó wọn wá lẹ́rọ̀ o, ẹ̀yin ìyá, ẹ dìde o. Àìjẹ́ bẹ́ẹ̀, a jẹ́ pé kò sí ìyá kankan mọ́ o. A jẹ́ pé gbogbo sápá ti mú ìyá o. A jẹ́ pé gbogbo wa pátá kò ságbára kankan, àfi ọwọ́ Ọlọ́run nìkan lágbára wà o. Àfi ọwọ́ Jésù Kristi lágbára wà o. Bẹ́yìn ìyá ò bá lè kó àwọn ọmọ yìí, oṣó ayé, ìwò ẹ̀ lọ́ọ̀jì, awopa, babaláwo, oníṣègùn, olómi, Ọ̀ṣun, gbogbo ohun tẹ́lẹ̀ nínú Yorùbá yẹn, tí ẹ bá lè lọ tú àwọn ọmọ yìí sílẹ̀, a jẹ́ pé kò sí nǹkan kan tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ o. Èmi Ìyáálé Mósè Orímọládé, a jẹ́ pé kò sun tó ń jẹ́ oògùn, ẹ̀ ń dànù fún wa ni o. Torí ibi tí mo dúró sí nìyẹn o. Oògùn yín ni ẹ lọ báyìí, ẹ lọ fi kó wọn wá. Màá gbàgbọ́ nínú yín pé agbára wà lọ́wọ́ ẹ̀yin náà, dàsọ̀. Ṣùgbọ́n láì jẹ́ bẹ́ẹ̀, tí àwọn bandit bá lè pa àwọn ọmọ yẹn, a jẹ́ pé nọ́tí òfo ọjọ́ kejì ọjà nìyí o. Confirm ti bẹ̀ tán, gbogbo agbára tẹ́lẹ̀ níyẹn, ẹ̀yin oní 7 book of Moses, ẹ̀yin tẹ́ máa ń command, ẹ̀yin oní command tone, ẹnì sósì ọ̀dọ̀ bandit o. Ẹ lọ kó àwọn ọmọ yìí wá o. Gbogbo ẹ̀yin alágbára tẹ́ sáà ní agbára kan wà lẹ́yìn Ọlọ́run, tẹ́ni agbára kan jẹ́jẹ́wé àtẹ̀yìn, agbára kan wà lẹ́yìn Kristi. Ẹ jọ̀ọ́ o, ẹ parapọ̀, ẹ lọ ṣe meeting. Ẹni Ìyáálé Mósè díẹ̀, gbogbo yín ẹ lọ kó àwọn ọmọ yìí wá fún wa. Tẹ́ bá ti kó wọn wá, èmi fúnra mi màá yìn yín o. Màá mọ̀ pé ẹ ní agbára. Mo fi Ọlọ́run bẹ̀ yín. Ṣùgbọ́n láì jẹ́ bẹ́ẹ̀, a jẹ́ pé kò ságbára nílẹ̀ Yorùbá mọ́ o. A jẹ́ pé irọ́ ni gbogbo yín pa o. A jẹ́ pé Ọlọ́run nìkan lọ́lọ́run yóò máa jẹ́. A jẹ́ pé Jésù nìkan ni kẹ́ fayé yín fún o. Òun ló lè wo lẹ́yìn sàn o. Torí mo ń pariwo, Jésù ní kí gbogbo yín wá sọ́dọ̀ mi. Ó ní gbogbo ẹ̀yin tí a di ẹrù wíwo lórí, ó ní ẹ gbà àjàgà mi sí ọrùn yín torí ẹrù mi fúyẹ́ o. Ẹlẹ́gbà, ẹni rárá, ẹ lóògùn torí oògùn yín. Ẹni tẹ́ gbójúlé tó ju kí Jésù Kristi lọ. Oògùn yín lè gbà yín, ẹ jọ̀ọ́. Oògùn yín yẹn, a fẹ́ kẹ́ lọ ń sìn, kẹ́ lọ kó àwọn ọmọ yẹn wá fún wa. Àìjẹ́ bẹ́ẹ̀, ayé gbogbo yín olóògùn yín ò ní dá nǹkan o. Tẹ́ ẹ bá lọ tú gbogbo àwọn ọmọ yìí sílẹ̀, kò ní dáa fún gbogbo ẹ̀yin olóògùn tẹ́ ẹ máa ń pariwo lórí afẹ́fẹ́ yìí nìyẹn o. Èpè lẹ́gbà tẹ́ ẹ bá lọ tú gbogbo àwọn ọmọ yìí sílẹ̀ o. A jẹ́ pé irọ́ funfun lẹ ń ṣe, irọ́ ti ba ayé yín jẹ́. Ẹ̀yin lágbára, ẹ lágbára níwájú bàbá yín, ẹ lágbára níwájú Ọlọ́run alààyè. Ẹ máa yangàn irọ́. Ẹ mọ̀ wípé ohun tí Ọlọ́run bá fẹ́ kẹ́ ẹ rí ṣe lẹ máa rí ṣe. Ẹ tí gbàgbọ́ débẹ̀. Ẹ mọ̀ wípé tí ó bá sọ wípé mo fẹ́ kẹ́ ṣe lẹ́ṣe. Ẹ mọ̀ wípé Sátánì bó ṣe lóun burú ní ìran rẹ̀, ohun tí Ọlọ́run bá fún Sátánì ṣe ló máa ṣe. Tí Ọlọ́run ò bá fẹ́ fún ṣe, kò ní jẹ́ kó rí ṣe.
ẹ̀ka bíbélì wípé ọlọ́run ló gbé agbára fún àwọn ìyá àgbà tí wọ́n ń pè ní àwọn àjẹ́, ọlọ́run ló gbé agbára fún wọn láti fi wọ́n ṣe pàṣán fún gbogbo ọmọ aláìgbọràn. Tí ọlọ́run ò bá fẹ́ kán rí ṣe kò sí babalẹ̀ tó lè ṣe nínú wọn. Ẹ wá máa gbéraga níwájú ọba dẹ́dà, báńdíìtì lásán lásán dé ẹ lè gbé, ẹni tó gbé yín fò yẹn ò lè gbé yín fò kẹ́ lọ kó àwọn ọmọ wá. Ọlọ́run fi títóbi rẹ̀ hàn yín wípé kẹ́ wo bí mo ṣe tóbi tó, ẹ wo agbára tí mo ní wípé èmi ni mo ní, èmi ni mo yọ̀ǹda rẹ̀ fún yín. Wọ́n ní ẹ wá Jésù Kristi, ẹ gba Kristi gbọ́, ẹ lẹ́rọ, ẹ lágbára. Ojú ti agbára gbogbo yín láti 2 weeks ago, 3 weeks now. Ojú tì yín, ó ti gbogbo tẹ́ gbójúlé. A ní ẹ̀ka bíbélì ẹni novel ni, ẹni bíbélì novel ní létí yín kò lè ṣe nǹkan kan. Ó yá ẹni sọ sílé báńdíìtì kẹ́ lọ bá wa tú wọn sílẹ̀. Gbogbo abiyamọ jẹ́ àgbàdúrà, ẹ kó àwọn eléyìí kú o, torí mo rí yín pé ẹ̀dọ́rùn palẹ̀ Yorùbá, ẹ̀yin lẹ́ ń fìyà jẹ wá nílẹ̀ Yorùbá, ẹ̀yin ológun, ẹ̀yin tẹ́ gbójúlé gbẹ̀tugbẹ̀tu, ẹ̀yin tó jẹ́ kò sí nǹkan kan tẹ́ máa pariwo pé ẹ ní agbára kan, ẹ̀yin lẹ́ ń fìyà jẹ wá. Gbàdúrà gbogbo àwọn ọmọ tó wà lọ́wọ́ bá kọ́lọ́run jọ̀ọ́ fúnra rẹ̀ kó kàn dáríjì wá. A ti ṣẹ̀, àdúrà tá a fẹ́ gbà pé Ọlọ́run àánú ló kù, kò àwa bí ẹlẹ́ṣẹ̀ bàbá mi ẹ kàn dáríjì. Oníkálùkù kó lọ gbà nínú ilé ẹ̀. Tó o bá ti ń gbàdúrà láàárọ̀ lọ́sàn-án, gbàdúrà wípé Olúwa Nàìjíríà ti ṣẹ̀, Olúwa dáríjì. Bàbá President Tinubu, ẹ wá ojú Olúwa kẹ́ lọ dọ̀bálẹ̀, ẹ dọ̀bálẹ̀ kẹ́ tú ara yín sí òwò wípé mi ò jábọ̀ nǹkan kan. Olúwa dáríjì mi, dáríjì ilẹ̀ mi, mo ti ṣẹ̀ ọ́, Olúwa dáríjì. Ẹ̀yin rẹ́ẹ̀pù president whatever ibi, ẹ̀yin ọlọ́pàá ibikíbi, ẹ̀yin ṣọ́ọ̀ṣì, ẹ̀yin oníṣọ́ọ̀ṣì, gbogbo wa pátá oníkálùkù lọ dọ̀bálẹ̀ ká máa tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Olúwa dáríjì wa, wó ilẹ̀ wa sàn. Láì jẹ́ bẹ́ẹ̀ ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni o. Torí ìyà ẹ̀ṣẹ̀ Nàìjíríà ni Nàìjíríà bẹ́ẹ̀ sí jẹ́ o. Ṣùgbọ́n ìwọ àtèmi tá a jẹ́ àyànfẹ́, a ò ní nípìn bẹ̀, ọmọ wa ò ní nípìn bẹ̀, ìran wa ò ní nípìn bẹ̀, kìkì ojú wa báyìí làwọn ò fi máa rí, búburú kò ní ṣubú lù wá. Ẹ̀yin alágbára, ẹ padà sílé alágbára, ẹ padà sọ́dọ̀ alágbára yín tó ń gùn yín, ẹ lọ tú àwọn ọmọ yìí sílẹ̀, yóò dára fún wa. Ire o, mo rí yín ná.